ṣe bí kókó báyìí legun yán ṣùkú náà legun àgbàdo ká sọ̀rọ̀ ká bà bẹ́ẹ̀ ìyí ọmọlúàbí nù. Mo kí wa pé a kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ti ń gbọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà láwà tá a ti mú ròyìn wá fún wa fún ti àṣálẹ́ ti tèní. Àlójú tẹ́ fi ń wọ̀ wá mọ́ lójú ọ̀hún òní fọ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di láṣẹ Elédùmarè. Orúkọ tèmi ò yípadà o, àyànfẹ́ Elédùmarè yìí náà ni ó tún ti dé láṣálẹ́ ti tòní pẹ̀lú ìròyìn ajá àbalẹ̀ lórí bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí lókè òkun ni àti káàkiri àgbáláyé. Ẹ gbọ́ kókó inú ìròyìn náà bí mo ṣe mú wọn wá báyìí. Àwọn afurasí Fúlàní darandaran tó tún jẹ́ ajínigbé ni wọ́n ti ṣekú pa èèyàn kan báyìí tí wọ́n sì tún gbé èèyàn kan sá lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ìgbaniwọlé àwọn olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó tó 7,000. Ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Yola ti pàṣẹ kí wọ́n lọ fi olùkọ́ iléèwé kan sátìmọ́lé ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ tó lórí ẹ̀sùn pé ó fi ipá bá ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan láṣepọ̀. Orí ti kó àwọn ọmọdé 3 yọ nínú ìjàmbá ilé tó jó ní ìpínlẹ̀ Delta. Ọwọ́ àjọ Civil Defence ti tẹ ògbóǹtarìgì àti ògbólógbò adigunjalè 2 kan nílùú Ìlọrin. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Àwọn afurasí Fúlàní darandaran tún ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn kan tí wọ́n sì jí abilékọ kan gbé sá lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nílùú Ìṣẹ́yìn tí wọ́n ti ṣe ikú pa ẹni tó jẹ́ síkírítì kan èyún asọ́lé tí ó ń ṣọ́ ilé ẹni tí wọ́n jí gbé ọ̀hún Seliat Raji ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìṣẹ́yìn èyí tó wáyé ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 16 oṣù kẹta ọdún tí a wà yìí. Wọ́n ṣe ní àlàyé wípé látẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òsínfẹ̀sọ ó ṣe lálàyé wípé arábìnrin tí wọ́n jí gbé ọ̀hún Seliat Raji ó ní ó jẹ́ àbúrò fún gbajúgbajà ẹni tí ó jẹ́ àgbà nínú iṣẹ́ nílẹ̀ yìí tí wọ́n ní ó jẹ́ àgbà kan ní Advocate of Nigeria ní Senior Advocate of Nigeria SAN tí orúkọ rẹ̀ jẹ́ Ahmed Raji. Ó ṣe ní àlàyé wípé àwọn tí ọ̀rọ̀ sojú wọn náà lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ wọ́n ṣe ní àlàyé pé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n gun ọ̀kadà wá pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn tí wọ́n sì yìnbọn náà fún ẹni tó jẹ́ aṣọ ilé èyí tó wà ní iwájú géètì lásìkò tí wọ́n fẹ́ jí abilékọ náà gbé sá lọ. Ó ní nígbà tí wọ́n jí abilékọ yìí gbé ni wọ́n gbé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tí ń ṣe Lexus tí wọ́n sì ní wọ́n gun ọ̀kadà tẹ̀lé ọkọ̀ náà tí wọ́n fi wa arábìnrin náà wọ inú igbó lọ. Adéwálé Òsínfẹ̀sọ ni àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn láti ṣe àwárí àwọn ènìyàn burúkú ọ̀hún tí wọ́n ṣekú pa ẹni tó ń ṣọ́ ilé tí wọ́n sì tún jí abilékọ náà gbé sá lọ nílùú Ìṣẹ́yìn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ìgbaniwọlé àwọn olùkọ́ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tó tó 7,000 7,000. Alága fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Universal Basic Education Board Ọ̀yọ́ SUBEB ọ̀mọ̀wé Nureni Adérẹ̀mí Adéníran ló sọ èyí di mímọ̀ lẹ́nìí ọjọ́ Jímọ̀ tí ń ṣe ọjọ́ Ẹtì Friday nígbà tí ń ṣe ọ̀rọ̀ nílùú Ìbàdàn. Ó ní láti mú ìlérí àti àdéhùn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún arákùnrin Ṣèyí Mákindé tí ó ṣe fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà wípé òun yóò tì wọ́n lẹ́yìn bẹ́ẹ̀ ni òun yóò pèsè iṣẹ́. Èyí ló fà á tó fi sọ wípé ààyè ń bọ̀ ó sì ti ń ṣí sílẹ̀ báyìí pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe kéde láti gba àwọn olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n jẹ́ 7,000. Kò ṣàìsọ di mímọ̀ wípé àwọn kéde èyí lóòótọ́ ni ṣùgbọ́n àwọn kò tí bẹ̀rẹ̀ ìgbésẹ̀ kankan látàrí pé bóyá àwọn
oníjìbìtì orí ayélujára wọ́n lè fẹ́ lo ipò ọ̀hún àbí àǹfààní ìkéde àwọn kí wọ́n fi ṣí ojú òpó kalẹ̀ fún àwọn èèyàn. Ó wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n ya ikọ̀ ojú ni alákànfin sọrí láti jìnnà sí àwọn oníjìbìtì orí ayélujára pẹ̀lú bí àwọn ṣe kéde ìgbaniwọlé àwọn olùkọ́ yìí fún ìforúkọsílẹ̀ orí ayélujára tó jẹ́ ti ọ̀nà èké àti ọ̀nà èrú. Ó sọ di mímọ̀ wípé àwọn yóò túbọ̀ máa kéde bí ìgbésẹ̀ náà bí yóò ṣe wáyé pẹ̀lú bí àwọn yóò ṣe gba àwọn olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n jẹ́ 7,000. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Yola ti pàṣẹ kí wọ́n lọ fi olùkọ́ iléèwé kan sátìmọ́lé ṣáájú ìgbẹ́jọ́ rẹ̀. Olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n pè ní Adamu Ayuba ẹni ọdún 37 ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó fi ipá àti ìkúùkù bá ọmọ ọdún 7 láṣepọ̀ tó jẹ́ ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ó ti ń ṣiṣẹ́ olùkọ́ni. ẹni tó jẹ́ adájọ́ Musa Adamu ó ṣe ní àlàyé wípé Adamu Ayuba ó ní wọ́n gbé wá sí ilé ẹjọ́. Ìdí tí òun sì fi sún ìgbẹ́jọ́ náà síwájú ni pé àwọn fẹ́ mọ òtítọ́ ọ̀rọ̀ kí àwọn sì tún rí àwọn ẹ̀rí tó dájú tí ń ṣe ẹ̀rí máa jẹ́mi ìṣó ṣáájú kí wọ́n tó ju Adamu Ayuba sí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn tí wọ́n fi kàn yìí. Ẹni tó jẹ́ agbèfọ́ba fún ìjọba ìpínlẹ̀ Yola èyàn Ezra Bulus ó ṣe ní àlàyé pé Adamu Ayuba ó ní ó wu ìwà burúkú yìí ní ọjọ́ 2 oṣù karùn-ún ọdún tí a wà yìí pẹ̀lú bí ó ṣe bá ọmọ ìkókó kan ọmọ ọdún 7 kan ní àṣepọ̀ tí ẹni tó sì jẹ́ ìyá ọmọ náà ṣe àkíyèsí èyàn Fatima Isa tó ní ó ṣe àkíyèsí pẹ̀lú ọmọ ọdún 7 ọ̀hún èyí tí wọ́n ní ó ń lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Anur Modern Academy tó wà ní Yola. Ó ní ìgbà tí ọmọ náà ti ń pariwo tó sì ń rírà fún dídùn ojú ara tó ń dùn ó ní òun bí ọmọ ọ̀hún léèrè wípé kí ni ó fi ojú ara ṣe tó sì jẹ́wọ́ wípé ọ̀gá àwọn ní iléèwé èyún Adamu Ayuba ó ní ó ń fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ tiẹ̀ tí fi ń da orí òkú pupa ọmọ ọdún 7 ọ̀hún èyí tó mú kí ó mú ẹjọ́ náà lọ sí ọ̀dọ̀ àwọn àjọ civil defence ti ìpínlẹ̀ Yola tí wọ́n sì tọpinpin olùkọ́ ọ̀hún tí wọ́n fi páńpẹ́ òfin mú. Ẹni tó wá jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún Musa Adamu ó ní fún ẹ̀rí máa jẹ́mi ìṣó àti àwọn ẹ̀rí àrígbámú àti àrídìmú òun sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí ṣùgbọ́n o kí ẹni tí ọ̀rọ̀ náà ẹni tí wọ́n fi ẹ̀sùn náà kàn ti ṣe olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà kí ó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n fún láti lọ́ọ́ máa gba àtẹ́gùn ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó wáyé. Orí ti kó àwọn ọmọdé 3 kan yọ nínú ìjàmbá ilé tó jó ní ìpínlẹ̀ Delta ní agbègbè Obi-Ora ní Crescent lẹ́yìn Okowe Plaza ní Asaba tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Delta. Ó ní orí ti ṣe bẹ́ẹ̀ kó àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ 3 yọ ní àsìkò tí ilé alájà 2 kan tí ó ń jóná. Ẹni tí ó jẹ́ ìyá àwọn ọmọ náà tí ó sì tún jẹ́ opó tó jẹ́ ọlọ́mọ 4 yún Gloria Sado ó ṣe ní àlàyé wípé òun jáde lọ sí ọjà láti lọ ra nǹkan tí àwọn ọmọ náà yóò jẹ pẹ̀lú èyí tó jẹ́ ọmọ kékeré jù láàrin wọn tó mú dání. Ó ní àwọn 3 tó kù òní wọ́n ń sùn ní ìyàrá lásìkò tí iná náà tí ó ṣẹyọ. Wọ́n ní àwọn kò mọ ohun tó ṣokùnfà iná ọ̀hún ṣùgbọ́n gbogbo dúkìá àwọn ó ní ó ti jóná gbogbo àmọ́ ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún àkóyọ àti orí tó yọ àwọn ọmọ náà nínú ìjàmbá iná tó jóná. Ẹni tó jẹ́ olùgbé pẹ̀lú rẹ̀ Simon Amalimen ó ṣe ní àlàyé wípé òun sùn nínú ilé ní ọjọ́ náà tí ń ṣe ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́rú tí ń ṣe ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́rú tó sì ṣe ní àlàyé wípé bí òun ṣe ń sùn
ní inú ilé ọ̀hún ó ní òun gbọ́ ariwo iná o iná o iná o ní òun fi tají gìrì láti lọ wo ohun tí ń ṣẹlẹ̀ onígbà tí òun yóò dé ibi tí iná ti ń jó òun mọ̀ wípé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n wà ní inú yàrá ọ̀hún tí àwọn sì gbìyànjú wọ́n tiraka wọ́n sì ṣe làálàá àti kòókòó jẹ́ǹjẹ́ǹ láti yọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà kúrò nínú ewu náà ó ṣe lálàyé wípé lásìkò tí òun lọ gba ẹ̀mí àwọn ọmọ náà là pẹ̀lú àwọn èèyàn tó kù ó ní àwọn èèyàn mọ̀lẹ́bí tóun náà àti ìyàwó àti ọmọ wà nínú ilé ṣùgbọ́n tí orí kó àwọn náà yọ kò jẹ́ kí àwọn lè dojú kọ iná tó ń jó tí iná náà fi jó gbogbo dúkìá àti aṣọ àwọn òní pátá lásán tí òun wọ̀ jáde yìí onìkan ló kù fún òun ní aṣọ ó sì ṣe ní àlàyé pé àwọn aláàánú tí orí ṣẹ́gi ọlà fún láwùjọ wọ́n ti ra aṣọ sí àwọn ní ọrùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn wọn wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Delta àti gbogbo àwọn olówó àti ọ̀tọ̀kùlú àwùjọ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣe àánú fún àwọn pẹ̀lú bí iná ṣe sọ àwọn di aláìnílé lórí àti aláìnímọ́. Ọwọ́ àjọ civil defence ti tẹ ògbólógbòó àtàwọn ògbóǹtarìgì adigunjalè méjì nílùú Ìlọrin. Àwọn ògbólógbòó adigunjalè méjì tí wọ́n ṣe ní àlàyé wípé wọ́n da agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní tí wọ́n da agbègbè Apálára nílùú Ìlọrin láàmú àwọn náà ní Garuba Kabiru Nasiru Naim tí wọ́n ṣe ní àlàyé wípé àjọ civil defence ti kó wọn lọ sí ilé ẹjọ́ níbi tí wọ́n ti ń káwọ́ pẹ̀yìn ro ẹjọ́ lórí ẹ̀sùn ìdigunjalè tí wọ́n fi kàn wọ́n. Alukoro àjọ civil defence náà Ayọ̀lá Michael Sọlá ó ṣe ní àlàyé wípé ní ọjọ́ ajé Monday ọjọ́ 3 oṣù karùn-ún ọdún tí a wà yìí ó ní ọwọ́ tẹ àwọn afurasí náà pẹ̀lú bó ti já sí pé àwọn tí wọ́n gbé ní agbègbè Apálára nílùú Ìlọrin ni wọ́n ti wá ń fi ẹjọ́ náà tó àwọn létí pé àwọn adigunjalè ń da àwọn láàmú kò jẹ́ kí ọjà wọn lọ déédéé ní agbègbè náà tó sì já sí wípé láwọn agbègbè tó súnmọ́ wọn bíi Al-Hikmat New Yid Road ó ní wọ́n ti ń ṣọṣẹ́ káàkiri ìpínlẹ̀ náà nílùú Ìlọrin ó wà ní ẹni tó jẹ́ adarí àjọ náà ìyún J.G. Mohammed ó ṣe ní àlàyé pé lẹ́yìn tí àwọn ti ṣe ìwádìí wọn àwọn ti kó wọn lọ sí ilé ẹjọ́ níbi tí wọ́n ti ń ro ẹjọ́ wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pẹ̀lú ìdigunjalè ó sì ṣe ní àlàyé pé àwọn kò ní fi àyè kankan sílẹ̀ fún gbogbo àwọn oníṣẹ́ ibi láti ṣọṣẹ́ nílùú Ìlọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àṣálẹ́ ti tèmi mo lóníyàn ṣe ọlọ́kà ṣe ọlọ́bẹ̀ ẹ̀yin náà ẹ̀tún ṣe ẹ̀yin tí ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹ kú àìbínú èyí tá a ṣe tó dá ń bẹ̀ ẹ mọ̀ pé ti ẹ̀yin àgbàlagbà nílé èyí tó kù díẹ̀ káàtó títí ọmọdé ti tèmi ni ẹ fi ojú àmójúkúrò ẹ fi bá mi wò ó bẹ́ẹ̀ ṣe fìfẹ́ hàn sí wa lórí ìkànnì Àrólé Bàbá Tẹ́tẹ́ TV2 ẹ ṣé àdúpẹ́ àmọ̀rírì yín tìyín náà lè fi gbé tiwa lárugẹ táwa náà fi tiwa kùn tì yín lọ́wọ́ títí di òwúrọ̀ ọ̀la tí ń tún máa mú ìròyìn míì wá fún wa lórí ìkànnì yìí orúkọ tèmi kò ní yípadà àyànfẹ́ Elédùmarè yín náà ni oorun ayọ̀ báyìí òun la ó sùn ó dàárọ̀.